wa ṣe ti gbà bó ṣe wù yín ṣe ti gbà ká tó dé mọ̀ tá a ní kẹ́ ẹ gbà bí àwa da gbogbo ẹ̀ pọ̀ fún yín àjẹ́ mọ̀ tá a fẹ́ kẹ́ ẹ gbà ṣe ti gbà mọ̀tínà méjì mílíkì kan ẹ ti gbà ṣe mọ̀ tó ń ṣiṣẹ́ fún oògùn ẹ̀jẹ̀ tó tó láyé yìí ò ṣe kí ni mi ò gbọ́ oògùn ẹ̀jẹ̀ tó tó láyé yìí ò sí tí wọn bá mú mọ̀tínà méjì tó túpọ̀ mọ́ mílíkì kan ọlọ́run bó ṣe rẹ́gí lára ni bẹ́jẹ̀ èèyàn ṣọ́ọ̀tì tẹ́lẹ̀ wàhálà ẹ̀jẹ̀ ó tó pọ̀ sí ni àṣírí ibẹ̀ lábẹ́ fún yín yẹn ṣé àmọ́ pé kíní kan ń bẹ tán kó wá láti kú tọ́nu ẹbí bí pé kíní pọ́ọ̀tì ni pọ́ọ̀tì tó ti fi dáná rí wọ́n wá ń kó wá lẹ́mtì ó máa ní ráìsì tó ti gbóná nú àtẹ̀yìn tó ti ṣe kíní ẹ̀yin tó ṣe kíní tọ́n bá gbé wá téèyàn bá gbé sórí iná àbẹ́yàn sọ̀kalẹ̀ lórí iná wá máa yooru èèyàn wá má kìsà èèyàn á fi ṣe kíni èèyàn á kì í mọ́lẹ̀ á wá di ya wàhálà yìí mò ń bá káàkiri ikú yìí náà mò ń kú lọ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ní Rónkẹ́ Òṣòdì Òkè ẹ má fún mi lówó mi ní gbà ẹ má fún mi lówó mi ní gbà irọ́ ni wonderful ó dùn mí tí mi ò mọ́mọ́ wóde ó dùn mí tí mi ò mọ́mọ́ wá ókè mo mú yàn wá mi ò mẹ́ni tó ga wá ni èèyàn kúkúrú mo mú wá àfi bí èṣù bá a go no problem sir. Rónkẹ́ Òṣòdì Òkè àmàrọ́jọ́ Mùsùlùkùn mo máa ń pariwo mo máa ń tẹnu mọ́ tílẹ̀ báyìí lè sú awo lọ́nu ni ókè kí ọkọ àtìyàwó káwọn náà bá wa ṣe gbogbo ẹ̀ ní kánmọ́ ń kóbó torí pé ọjọ́ ń lọ àwòrọ́jọ́ Mùsùlùkùn mò ń tẹnu mọ́ mò ń pariwo mò ń tẹnu mọ́ mò ń pariwo arábàmbílẹ̀ ń wò lọ́fẹ̀ẹ́ lófò yìí o mo mọ tí mò ń sọ o ó yé mi o mò ń fẹ́ mò ń sọ Yorùbá ṣé kí n sọ léègùn àbí kí n sọ láwùsá àbí ní Ìgbò ó dà mo ti gbọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ tèmi ṣé mọ̀ pé tí aṣẹ́wó bá fọ́ mo lè tán bá bí máa jẹ́ ṣé mọ̀ pé nìkan lá máa sun lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé rọ́ ni káṣẹ́wó fọ́ mo lè kán wá bí àjẹ́ lọ́mọ ẹjọ́ ta ló máa sun lẹ́nu àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ mọ̀ ó mà ṣe o ṣé tájẹ́ ò bá ní meeting sá lọ meeting lóru ni àbí ṣé everyday ló ń lọ 7 days in a week ṣé ló fi ń lọ meeting ṣé mọ̀ pàjẹ́ la máa sun lélẹ̀ kọ̀ọ̀kan bọ̀tà ṣẹ́wó àgbà club lọ ọmọ olè gan ṣe kí ni aláwọ̀ àbọ̀nbi tó ti ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ ní. tó bẹ̀ nílẹ̀ ó tó pín ọjà tó bẹ̀ nílẹ̀ ó tó pín. Gàjí èèyàn kan mọ́ni wá wọ́n ní nǹkan fún ẹ wọ́n ní ta ló jẹ kókò arúgbó. Gàjí ló jẹ kókò arúgbó. Ta ló jẹ kókò arúgbó. Gàjí ló jẹ kókò arúgbó. Isiaka Mọ́gàjí ìyẹn wà ní London eléyìí Ọlámilékan Mọ́gàjí ló ń bá wí October 21 ọmọdé jọ ń wò níjẹ̀bú Òde ọkọ lajà ọkọ kabakaba ta ló jẹ kókò arúgbó. Gàjí ló jẹ kókò arúgbó. bí n bá jẹ kókò arúgbó. Kòkun bẹ́ẹ̀ni kòkun ọ̀làní kòkun omi ní ẹsẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ èmi kọ́ ló jẹ kókò arúgbó. alias Gàjí ọkọ àmàlà. ọlọ́mọ oge skimpi. Ìwọ là ń kí
jẹ́ a máa ṣe fàájì wa lọ wọ́n sì ní ṣáláwà araba mi ọ̀rọ̀ tẹ̀yìn náà ò ní ìbàjẹ́ o àdúrà màgbà gbogbo ọ̀rọ̀ tá à ń bọ́ lọ́wọ́ ká sọ ọlọ́run kò mú lọ ilé àṣẹ inú gbogbo wa tó ń dùn yìí kò máa ń níbi ìbànújẹ́ ọmọ tẹ̀yìn náà aṣoríire gbogbo yín ẹ̀kú àdúrótì muhammadu kabiru ọmọ ìbíyẹmí abdulgani wolórí àtàwọn executive tuntun tó wọlé ptd mokiyi nupec mọ́símí branch jìnnà àdáyọ ọba mobi kẹ́ ẹ bá mi kí àdìgún o ṣàìdì kẹ́ ẹ bá mi kí. Fàtáyì ọlọ́pẹ́ VIO gbogbo yín ẹ ṣe ẹ kú àdúró tí mo dúpẹ́. Ọlọ́pẹ́ VIO kò kí yín. Araba mi ọ̀gá Henry ẹni sùúrù. Henry ìwọ̀nba wákàtí tá a máa lò níbí ẹja kó ọmọra o araba mi ẹ̀yin lẹ́la yín lé wá sí i araba mi Henry ilé lèmi àti yín lọ ẹ̀yin lẹ́la yín lé wá sí i araba mi lẹ́ni wákàtí àwọn náà bọ̀ tí ní ìtì araba mi òkè láti já ìdè bóyá o ẹja já ìdè. Omi ojí ìṣòro. Oya o ṣẹ́ra ìdè. Bàbá jọ bí Faruku. Bàbá ìdè Faruku. Bàbá ìdè Faruku. Ọmọ tọ́lá ní Faruku. Faruk Àyìndé ọmọ bàbá ẹ̀. Ló bá tilẹ̀kùn mọ́. Ó fi kọ́kọ́rọ́ pamọ́. Ó tilẹ̀kùn mọ́. Ó fi kọ́kọ́rọ́ pamọ́. Ó tilẹ̀kùn mọ́. Ó fi kọ́kọ́rọ́ pamọ́. Ìsẹ́yìn nínú mi dùn. Araba mi. Ìsẹ́yìn nínú mi dùn. Araba mi. Ẹ̀yin tí má sí mi. Ìsẹ́yìn nínú mi dùn. Araba mi. Ẹ̀yin òyìnbó elépo ajé àwọ̀. Owó elépo Ajé àwọ̀ gbà. owó elépo. Ajé àwọ̀ gbà. Ẹ̀yin tí má sí mi mọ́ kí yín. Gbogbo yín ẹgbẹ́ elépo. Ajé àwọ̀ gbà. PTD gbogbo independent marketers gbogbo yín ni mo kí pátápátá ẹ̀yin nupec mo kí yín. Gbogbo ẹgbẹ́ elépo. Ajé àwọ̀ gbà. Ẹgbẹ́ elépo. Ajé àwọ̀ gbà. Gbogbo PTD petrol tankers drivers gbogbo yín mo kí pátápátá ẹgbẹ́ elépo. Ajé àwọ̀ gbà. Ẹgbẹ́ elépo. Ajé àwọ̀ gbà. Ẹgbẹ́ elépo. Ajé àwọ̀ gbà. Agbada Fuji fila Adé Fuji irúkẹrẹ tó jáṣẹ Fuji Tágbájé lọ́la ní barista Adéyìnká tó gbélé mi lọ́wọ́ Àyìndé mi Wàsíù Araba ń bí èèyàn kì í kéré nídìí nǹkan ẹ̀ olùwàyè Fuji ọba jẹ́ òpẹ́ pẹ́pẹ́pẹ́ láyé. lójú Àyìndé mi barista mo jó lórí ẹbí Káyìndé tó fàyè sílẹ̀ ni mo ti jó lórí ẹbí. Káyìndé mi barista kò tó jáde láyé
ó sì fìlà lé mi lórí pé káyìndé di ilé mú. ilé ní báyìí lórí mi àyíndé o. ẹ filẹ̀ bínú ẹ̀ bá dùn jù. ẹ rí nǹkan ìfẹ́ rèé eléyìí náà ń pè nífẹ̀ẹ́. adé orí ọba ò ní ṣí. adéwálé àyíbá àyíndé mìíràn ṣìdí. alábí mi Pasuma rápálá ó bèsèrè o òṣùpá mi Sáìdì gbogbo yìí tó lù ú fújì pátápátá. olúwayé fújì ní kéwàndí ọtí àyíndé arábá bí. orúkọ tó mú wá orúkọ tó ń jẹ́ ládégòròyè lórúkọ tó ń jẹ́ adégòròyè ọba òun lolúwayé fújì adégòròyè ọba. àyìndé ọmọ ní fowó ṣe adégòròyè ọba. ọmọ ojú ṣàkọlá ọgọ́jì adégòròyè ọba. ọmọ tàlímọ̀ ṣàdíyà adégòròyè ọba. ọmọ àlímọ̀ ṣàdíyà adégòròyè ọba. bàbá àlímọ̀ ṣàdíyà adégòròyè ọba. àyìndé bàbá fàtíyà adégòròyè ọba. ọkọ tàdúfẹ́ fàtíyà adégòròyè ọba. àyìndé ọkọ fàtíyà ọpẹ́ yẹmí. àyìndé ọkọ fàtíyà ọpẹ́ yẹmí. bàbá Tàǹjọ́lá olúwa ọpẹ́ yẹmí. àyìndé bàbá Tàǹjọ́lá olúwa ọmọ mẹ́wàá jí. thank you Àǹjọ́lá olúwa ọmọ mẹ́wàá jí. Àǹjọ́lá olúwa ọmọ mẹ́wàá jí. Àǹjọ́lá ọmọ mẹ́wàá jí. ẹ̀dẹ̀ sọlù sí mi lára. araba mi. sọlù sí mi lára o. araba mi. sọlù sí mi lára. araba mi. Àǹjọ́lá olúwa ọmọ mẹ́wàá jí. bàbá Àǹjọ́lá olúwa ọmọ mẹ́wàá jí. Àǹjọ́lá olúwa ọmọ mẹ́wàá jí. bàbá Jọbí Fàrúkù ṣẹ́ra ìdè. bàbá Jọbí Fàrúkù ṣẹ́ra ìdè. gbogbo yín pátápátá ní mọ́sìrì ẹ kú àdúrótì. àdìgbò orin ẹ̀dẹ́ bọ́lá Àdìgún ọmọ Saheed Àdìgún kò fọ́ọ̀ṣì mi o. Àdìgún ò fọ́ọ̀ṣì orúkọ tó ń jẹ́. ọmọdé l'Àdìgún ọmọ gidi l'Àdìgún. igi tọ́lọ́wọ́n bá gbìn ẹ́ rí. ọ̀tá ẹ má tu wò iṣẹ́ ọlọ́run wọn bá ní. kẹ́nìkan má tu wò iṣẹ́ ọlọ́run wọn bá ní. adùn yíyọ lẹ́kùn yọ. Saheed Àdìgún sẹ́ríkì alárànṣe ẹkùn tákìrì ìgbélé níjà. ọ̀tá ẹ̀ ò ní kú ọ̀tá tó ní òní ìhùn Àyìndé. ṣojú ọ̀tá wa máa gbélé ayé ìṣòro gbogbo àṣebàjẹ́ òní ìgbà yìí o. ìyẹn ni wọ́n máa wò lẹ́yìn ẹyẹ. bọ́n bá wá pẹ́ kó tò sílẹ̀ bọ́n bá tẹ́ nílé lórí o
fún ara ni wọ́n sùn lé abẹ́rí. Saheed Ayinde Adigun iná tó bá dálẹ̀ ẹyẹ gúnúgún. Saheed sọ fún wọn pé iná tó bá dálẹ̀ ẹyẹ gúnúgún ẹyẹ mi náà fi ń sùn abẹ́ orí gbogbo àṣebàjẹ́ òní ìgbà yìí ọ̀tá ẹ̀ ọ̀tá wa ni. Saheed ọ̀tá ẹ̀ ọ̀tá mi ni. Rashida ọ̀tá ẹ̀ ọ̀tá mi ni. Gbogbo ọ̀tá ẹ̀ ọ̀tá mi. Ẹni bá ṣọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni. Ọ̀rẹ́ ẹ̀dọ̀rẹ́ mi. Àdùnní Rashidatu Adigun ọkọ tèmi tán ọpẹ bèbí mi sì ti Gania bàbá Gania tù mí Saheed Adigun ọmọládi tí mi ládìgún Adigun Adé Adigun Adé. ọmọ tó gbọ́ láwọn Adigun Adé. ọmọ tó gbọ́ láwọn Adigun Adé. Adigun ọmọ alálùbáríkà Adigun Adé. Adigun Saheed Adigun Adé. aláṣẹ Bọ́lá groups Adigun Saheed Adigun Adé. bàbá bàrà bàbá bàrà pa bàbá bàrà bàbá bàrà pa bàbá bàrà ká ọmọdé ọlápọ̀ Bàbá Bàràkà. Adigun bàbá Ganiyatu Bàbá Bàràkà. owó bàbá onítọ̀ ibù Bàbá Bàràkà. bàbá Abudulayi Bàbá Bàràkà. ọkọ tèmi tọ́pẹ́ Ganiyatu Bàbá Bàràkà. ẹ̀bà ọkọ tèmi tọ́pẹ́ Ganiyatu Bàbá Bàràkà. Adigun Rashida ní kíyà o Bàbá Bàràkà. Rashida ní kíyà Bàbá Bàràkà. Adùnní mi ní kíyà Bàbá Bàràkà. bàbá ọmọdé ọlápọ̀ Bàbá Bàràkà. Saheed Adigun kò fọ́ọ̀ṣì Bàbá Bàràkà. ọmọ nìyẹn ọmọ gbọ̀ láwọn Bàbá Bàràkà. nílé ìbá máa wí ọba mọ́bì náà ń bèèrè Bàbá Bàràkà. oníṣubú dànù lọ́lá ọlọ́run Bàbá Bàràkà. ìwọ làdìgún kò fọ́ọ̀ṣì Bàbá Bàràkà. ọba mọ́bì àdìgún kò fọ́ọ̀ṣì Bàbá Bàràkà. ẹ̀tún bá ń pè Sẹ́ríkì Aláàrọ̀ Sẹ́ríkì Aláàrọ̀ ṣe Sẹ́ríkì Aláàrọ̀ Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. gbogbo Marine Beach Sẹ́ríkì Aláàrọ̀ Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. ọkọ̀ tọ́pẹ́ Ganiyatu Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. ọ̀pọ̀ níyàwó sẹ́yìn o tó lè ní sùúrù Ẹni tó lè dúró kọ̀ọ̀kan nígbà tó ṣòro. ọ̀pọ̀ níyàwó sẹ́yìn o tó lè ní àforíjì Ẹni tó lè dúró kọ̀ọ̀kan nígbà tó ṣòro. aláṣẹ́jù tẹ́lifà fọ ọkọ̀ Ìyàwó aláṣejù tẹríba fọ́kọ tiẹ̀. obìnrin tó bá ń pọ́nkọ́ lé Ìyàwó tó bá ń fọ́kọ lé o. àrírọ̀rùn o ìyàwó àrírọ̀rùn Inú ilé ọkọ. Saheed Sẹ́ríkì Aláàrọ̀ Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. Sẹ́ríkì Aláàrọ̀ Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. ọ̀kọ́lọ́mọ Adigun Saheed Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. ọba mọ́bì ọ̀kọ́lọ́mọ Adigun Saheed Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. àgbà kí Marine Beach ọkọ̀ tèmi tọ́pẹ́ Ganiyatu Sẹ́ríkì Aláàrọ̀ ṣe. bàbá bàrà bàbá bàrà àwọn kọ́nà dá ẹ kí ló ń ṣe wọ́n o Wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kò dá.
dá wà kí ló wá ti jẹ́. wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kò dá. Àdìgún ẹni orí bá ti dá kò ṣe farawé o. wọ́n sì ń sọ̀rọ̀ bí Elédùmarè kò dá. wọ́n ì rí nǹkan kan. wọ́n yẹ tí ì rí nǹkan kan. wọ́n ti rí nǹkan kan. wọ́n yẹ tí ì rí nǹkan kan. Àdìgún ọkọ tèmi dọ́pẹ́ Gàníyàtù mi olóríire. obìnrin tó bá mọ rírì ìyá ọkùnrin. ìyàwó tó bá mọ rírì ìyá ọkùnrin. bó bímọ á sì máa gbádùn. bí òbí máa sì máa gbádùn ni. kò sẹ́ni tó lè ṣe Olúwa ló lè ṣe. ènìyàn lè tọ́jú jẹ̀lẹ́dùn máa rè lọ. aláṣẹ́jù tẹ́lifọ̀ fọ ọkọ ìyàwó aláṣẹ́jù. obìnrin tó bá ń pọ́nkọ́lé. ìyàwó tó bá ń pọ́nkọ́lé o. àríyànjú o. ìyàwó àríyànjú inú ilé ọkọ. ọkọ tèmi tó pẹ́ mi Gàníyàtù olóríire. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán sọ. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán sọ. Saheed Adigun ọba bọ́bí ọkọ tèmi tọ́pẹ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀ tán sọ. Rashida ní kí n kí ẹ ayáwó ni Jimoh Atimi aláṣẹ Jim Kemp Petroleum. ìyàmọ́ ló mú apẹ̀rọ̀ ó lè yàn òun ní Saheed Adigun ọmọ kò bó ṣì mí Saheed ọmọ kò bó ṣì mí ẹ tẹ̀lé mi dé Ìbàdàn kádélé Adigun mi Saheed onílé káyàkáyó lólùyọ̀ lélẹ̀. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ. ọkọ tèmi tọ́pẹ́ ọmọ mi nílùú Amẹ́ríkà àbádùn mú wá sílé. Saheed gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. ẹni bá òun ló lé bẹ́ o. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. ògbèrò kí tí wọ́n bàjẹ́ ò wájú Saheed Adigun. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. ọkọ tèmi tọ́pẹ́ o ayaba Gàníyà. a ní gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. Adigun Rashida ní kíyẹ Kẹ́mi bébí ọmọ rẹ̀ làdùn ní o. a ní gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. ìyá ya wà ní Jimoh Atimi Jim Kẹ́mi ó ṣe. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. ó máa kú àdúró tí yọ ọmọ rẹ̀ Àyìndé o. gbogbo ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ àwọn ò bẹ̀ fọwọ́ lẹ́rán. Adigun Saheed mi o. Hey! Adigun Saheed mi o. ọba bọ́bí ọkọ tèmi tọ́pẹ́ Gàníyàtù. Rashida ọ̀tá mi ni Kẹ́mi ọ̀rẹ́ mi ni ayáwó ni Jimoh àti yóò ṣe
ọmọ olómù wa pẹ̀rọ ṣe adúlẹ̀dẹ̀ àyà àtàbìsàn òyìnbó èlé kò rà ṣídá irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n